I've been keeping quiet and be watching. When his matter arises in the last year, I think I come online like this. If you can remember, I come online, I beg the whole world, I beg everybody that we are ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kẹ́ni yìí wálẹ̀, ẹ má jẹ́ k'Agbala Gabriel wálẹ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá dáríjì, ọmọdé ò kì í mọ orí jẹ kó mọ̀ra lọ́wọ́, ẹ jọ̀ọ́. Mo máa wá bẹ̀bẹ̀ online. A máa bẹ̀bẹ̀, a máa ṣe, not knowing pé in tó wà lẹ́yìn ọ̀fọ̀ ojú èje lọ. Ajá tó bá máa sọnù lọ́rọ̀ Gabriel kò ní gbọ́ fèrè ọdẹ láyé, kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Agbala Gabriel jẹ́ èèyàn kan tí ó gbéraga, tí ẹ̀mí èṣù dẹ̀ ń gbé nínú ẹ̀. Ó gbéraga, kò sẹ́ni tó jọ lójú. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe rí. Anyway, mi ò dẹ̀ blame ẹ̀. Ṣé mọ̀ pé owó tó ń ná kì í ṣe òun ló ṣiṣẹ́ fún. Ó kọ̀ jí láàárọ̀ kùtùkùtù náà lọ́lọ́run gbé ire kó, bọ̀ kò mọ ire yẹn lò. Agbala Gabriel, mo fẹ́ kó máa wo fídíò yìí, kó wá máa rántí ọ̀rọ̀ tí èmi àti ẹ jọ sọ. Agbala Gabriel, ìkà ni ẹ́ o. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀, gbogbo àwọn tó wà ní diaspora tó ń sọ̀rọ̀, mo fẹ́ jẹ́ kí gbogbo yín tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí live video yìí, kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa, kẹ́ dẹ̀ bá mi share ẹ̀. Ní 2024 June, I think June 10 or so, ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ Agbala Gabriel, tí ẹnìyẹn wá sunkún bá mi pé wọ́n fẹ́ discharge ọmọ kan lọ hospital. Mo lọ sí hospital yẹn, wọ́n ibì kan ní àárín àwọn ọ̀gbun Ìbàdàn yẹn ni. Ṣé ó lómi àbí kí náà ń pe side ibẹ̀ yẹn? Wọ́n local hospital báyìí. Ibẹ̀ lọmọ yẹn lọ register sí, Bólú náà pe ọmọ yẹn. Mo dẹ̀ lọ sí hospital yẹn. Mo rí ọmọ yẹn, ọmọ ọkùnrin méjì làǹtìlanti. Nígbà tí mo rí ọmọ yẹn, mo ní kí ló wá dé? Wọ́n ní 300,000 ni wọ́n ní láti discharge, pé Agbala Gabriel ò dá wọn lóhùn. Kódà wọ́n ní ibi ọmọ ló wà nínú láìlọ́nù bíi pé kò wá gbé. Mo wá ní òkè pé kán jọ. Agbala Gabriel yìí ó ní jù lọ́wọ́ báyìí online. Mo ní mo dẹ̀ like ẹ̀ torí pé ó máa ń tọ́jú àwọn arúgbó, not know pé ó fìyà jẹ arúgbó ni. Ṣé rí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní inú Agbala Gabriel yẹn tó fi 1,500 àti ẹ̀bà ọ̀ràn, ẹ̀bà òfò tó fi ń tan gbogbo yín torí pé ẹ̀rọ ọmọ tọ́jú yín ni. Òun lẹ ṣe lọ bọ́ sọ́wọ́ Agbala Gabriel. Ẹ̀rọ ọmọ tọ́jú yín. Àwọn ọmọ yín ya ìkà ló jẹ́ kẹ́ dẹrú sọ́wọ́ Gabriel. Agbala, nígbà tí ọ̀rọ̀ yìí dojú ẹ̀, wọ́n ṣàpè, wọ́n discharge ọmọ yẹn. Nígbà tí wọ́n á discharge àwọn ọmọ ìbejì yìí, Agbala Gabriel máa gbọ́ mi o, gbogbo ohun tí mò ń sọ yìí ó mọ̀ sí o, òun gbọ́ mi dáadáa o. Nígbà tí wọ́n wá discharge àwọn ọmọ yẹn, ó wá kú àti jẹ orí ọmọ, torí mo bí ọmọ yẹn léèrè, mo ní báwo ló ṣe kó sọ́wọ́ ẹ̀? Ọmọ ọdún mélòó ni ẹ́? Ó lóun jẹ́ ọmọ 23 years. Mo ní okay. Ọmọ tí mo ti rí ni, so I know all of them. I have the number, I have gbogbo picture àwọn ọmọ yẹn, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. I'm not ready to post any picture. But ẹ bá rí àwọn ìbejì yẹn, gbogbo yẹn ẹ máa gbé Agbala Gabriel ṣépè ni. Bí Agbala Gabriel ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ yẹn ṣe rí láti ìkókó. Nígbà tí wọ́n á gbé àwọn ọmọ yìí, ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ni o, torí ìkà burúkú. Ọlọ́run tó pe Agbala Gabriel, mo fẹ́ mọ̀. Ọlọ́run ti fún ẹ láyè láti máa ṣe foundation, máa ṣe lọ. Kí ló dé tó lọ ń ṣe ojú kòkòrò, tó lọ ń dájọ́ sílẹ̀? Ó fẹ́ dàbí bàbá Adébóyè. Tó bá yẹ pé bí bàbá Adébóyè ṣe nìyẹn, ṣó rò pé bàbá kí lórúkọ bàbá wa tí ó gbé ipò fún Adébóyè, bàbá wa Akíndayọ̀mí, ṣé rò pé ó máa wo bàbá Adébóyè ṣùṣùn ká gbélé lọ́wọ́
tó bá jẹ́rú èèyàn bí ti ẹni ó fẹ́ di bí àwọn pastors tí wọ́n ní àwọn church káàkiri wọ̀nyẹn tán ní estate church ó fẹ́ dàbí tiwọn ìkànnì ẹ nígbà tó dẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn ó wá di pé ọmọ tó ṣe bímọ inú ebi ló fi sí ọmọ yìí ìyá àti bàbá ẹ̀ ti kú ọ̀dọ̀ grandma ẹ̀ ló wà ọmọ Bólú yẹn backup ló jẹ́ ní church yẹn choir mistress yẹn ọmọ yẹn ló ń ṣe backup fún ní Bólú yẹn ọmọ yẹn tún ní orúkọ kan tó ń jẹ́ tí ìyá ẹ̀ máa ń pè é tí bá dárúkọ ẹ̀ àwọn tó wà ní family ẹ̀ wọ́n á ti mọ̀ ọmọ yìí ṣàsọ ọmọ yìí á máa bẹ̀bẹ̀ á ní mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má post ẹ kò bá mi bẹ̀ kó fún wa lóúnjẹ ni tọ́rọ̀ yẹn fi bòde ẹni yìí tó fi bòde ẹni yìí ọmọ yẹn gangan ló yẹ kákíkágẹ̀ ọmọ yẹn ni ó ní rárá ó ní Agbala Gabriel á pa àwọn fámìlì hùn ó ní ṣe ló ń tẹ́tì àwọn girama torí girama ló ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ tẹ́ bá rí ilé ibi tí àwọn ìbejì àti girama yẹn ń gbé ẹ̀ lè jẹun bẹ̀ ẹ̀ lè jẹun níbẹ̀ àwọn tẹ́tì wọn ni tó bá ti wá fẹ́ lọ rí ọmọ yẹn á lọ páàkì sílé epo kan á ní káwọn ìyá yẹn wá bá òun bẹ̀ kó lè wọlé síbẹ̀ ibẹ̀ ilé epo yẹn náà ti máa lọ bá Agbala Gabriel tá máa ṣe bí Ọlọ́run tá máa ṣe bí ọba mọ Agbala Gabriel o very rude and arrogant ọmọ tí ò lẹ́kọ̀ọ́ játijàti ni kò lẹ́kọ̀ọ́ rárá nígbà tí yẹn lọ tọmọ yẹn wá bẹ̀bẹ̀ nígbà kan ọmọ yẹn ẹnìkan send àwọn mẹ́sẹ̀gì Agbala Gabriel ó send ẹ̀ sí àwọn bloggers kankan ìyẹn nìkan èmi ni mo lọ ń bá wọn yẹn have the chat ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kábẹ á ṣe the needful kí n má fọ̀rọ̀ gbẹ̀yìn èèyàn mi ẹ pé mọ̀ pé mi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀ I am not a blogger jẹ́jẹ́ mi ni mò ń lọ I do what God send me but lórí ọ̀rọ̀ ọmọ Bólú yìí ìkànnì ẹ o Agbala Gabriel àwọn owó tó fi lọ ra mọ́tò bọ̀gìnì tó ń ra mọ́tò 40,000 mọ́tò 50,000 tó lọ ra yẹn kí ló dé tó lè gba ilé fún ọmọ yẹn kó o dẹ̀ gbé síbẹ̀ kó o gba ọmọ ọ̀dọ̀ tí ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá èló ló fẹ́ máa san fọ́mọ ọ̀dọ̀ lóṣù pátápátá 20,000 kó o gbà tí kan máa bá tọ́jú ọmọ yẹn tí n bá fi picture ọmọ yẹn síbí ẹ rò pọ̀ ọmọ 13 years ni lọ́mọ tí wọ ìkà yìí tó lọ kì mọ́lẹ̀ ní hòtẹ́ẹ̀lì mo dẹ̀ bí ọmọ yẹn báwo lọ̀rọ̀ ṣe rí báyìí ó ní pé òun kọ́ catering pé òun ò lè lọ school gbà tí ò ti sí owó pé catering tó ń wá kọ́ yẹn òun wá nídìí owó láti ra àwọn utensils tó máa lò ó ní lòun wá sọ fún ó nítorí church yẹn lòun ti ṣe backup ló wá ní mo ti fẹ́ ràn ẹ́ lọ́wọ́ láti jọ ìwọ ló gbà wọ́n á bá òun níbi báyìí ó dẹ̀ mọ́mọ yẹn lọ ó dẹ̀ lọ bá ọmọ yẹn ní àjọṣepọ̀ ó wá bá ní àjọṣepọ̀ tán ó wá sọ fún ọmọ yìí pé wàá fún ní owó ó fún lówó yẹn dàárọ̀ yìí ọmọ yẹn dẹ̀ ṣì ń wà ní church yẹn nígbà tí ọmọ yẹn wá sọ fún ẹ pé òun lóyún ó fún lówó kó lọ ṣẹ́ oyún yẹn ọmọ yẹn wá ní ibi tóun ti fẹ́ lọ ṣẹ́ oyún wọ́n wá pe grandma òun pé kán bójú tó ọmọ kan o pé tọmọ yẹn bá ṣẹ́ oyún ọmọ yẹn máa kú o not even know pé bèjì ni Ọlọ́run yìí mà lágbára o ìbejì ò tọ́ sí wọ Agbala Gabriel ẹranko lásán yìí o ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ọ̀run ó nà yín nípa ṣàn gbogbo ẹ̀yin tẹ́ ń support Agbala Gabriel tójú bá ń ṣe pin ẹ̀ nílé bá wí téèyàn bá ṣe nǹkan tí ò bá dáa ẹ má pe sákìyèsí ẹ bá wí bó ẹ̀yin kàn ń fọwọ́ rá lórí ẹ̀yin kan ẹ̀ ń fọwọ́ ẹ̀ ń tù lára báwo ló ṣe fẹ́ realize nǹkan tó ṣe pé kò dáa ìkà ni gbogbo ẹ̀yin tẹ́ ń support Agbala Gabriel ìkà ni yín ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe Agbala Gabriel ẹ̀ ń ṣe gẹ̀gẹ̀gẹ̀ tó dẹ̀ ń fi ìkà ń ṣe àwọn èèyàn lẹ́yìn kí máa continue story mi gbogbo the whole of 2024 June yẹn kò sí gbogbo message bẹ́ẹ̀ pé Agbala Gabriel kò ní gbé fóònù yín ó jọra ẹ̀ lójú
kò ní gbé fóònù yín o. Nígbà tó dé yá mo wá sọ fún ọmọ yẹn pé báwo lẹ ṣe wá ń ṣe, ó wá ń fún ọmọ yẹn ní 25,000 lóṣù, 10,000 fún àwọn grandma ẹ̀, 15,000 fọ́mọ yẹn àti àwọn ìbejì. Ẹbí ọmọ yẹn lérè mi tí mo jókòó ìmúra pampers. Tágbàlá wà ńbẹ̀ yẹn tó náwó lábíṣlì, tí wèrè òṣìṣẹ́ tí ó ṣàbọ̀ tó kó mọ́tò jọ. A ṣá ń bẹ̀, ọmọ yẹn ṣá ń bẹ̀bẹ̀ pé ó ti threaten àwọn ìpè tọ́rọ̀ ìbá lè jáde síta, ebi máa pa òun kú, òun máa dínà àwọn ọmọ yẹn, wọ́n máa wá òun tì. Wọ́n ní báwo ni ìránṣẹ́ èṣù ṣe lè máa sọ pé torí mi ò rí ìránṣẹ́ Ọlọ́run. Agbala Gabriel, aláṣejù ni ẹ́ o, aláṣejù bàbá ṣe tẹ́ òun ni ẹ́. Gbogbo ìkà tó o ti ṣe ọ̀run á bí ẹ́ kó tó fàyè sílẹ̀. Nígbà tí yẹn wá lọ bẹ́ẹ̀, mo wá ní òkè, a kàn ń pe ọ̀rọ̀ ìlówó mà ti ń láró nínú, ó dáa, ẹ jẹ́ kí n gbéra kí n lọ. Mo ti pé mo ti mẹ́sẹ̀jì ẹ̀, mo ti ṣe. Mo wá kúrò lÉkòó, mo bá gba Ìbàdàn wá. Nígbà tí mo ti pé mi tí mo wá yàn bọ̀ tí mi ò gba appointment bọ̀, ọmọ yẹn, àwọn ìbejì yẹn làánú wọn ń ṣe mí. Àwọn ọmọ ìbejì yẹn nígbà tí wọ́n bí wọn ju bí bọ́ìlì ríǹgì báyìí, kókòkó làwọn ọmọ yẹn ṣe rí, kókòkó làwọn ọmọ yẹn rí. Àná ọmọ yẹn ṣe mí.